dìbò fún bàbá Tinubu. Táì ní bàbá tó bá. A dìbò fún bàbá Tinubu. Tí ó dẹ̀ wọlé. Ó ti wọlé. Bàbá wọlé. Ó ti wọlé. 100% ni. Ìwọ́n tó Yorùbá lórí burúkú náà tako bàbá yẹn. Bẹ́ẹ̀ni. Ok, wọ́n mọ wèrè Yorùbá sì tọ́ ń tako bàbá yẹn, so lè dá òmìnira gbà láì jẹ́ kó lọ́wọ́ àwọn bàbá yẹn nù. Torí pé tá a bá ti ṣe àwọn kan mọ̀ gé wa lẹ́sẹ̀ kó láti fẹ́ débẹ̀. Àfi ká fún wọn support ká wá sọ pé bàbá wa nǹkan tá à ń fẹ́ rè. Táwọn olè fún wọn support. Àfẹ́ kí Yorùbá lọ sẹ́yìn ni. So ti yẹn sì aláti fún wọn support káwọn lè fún wa ní support. Bàbá Tinubu bàbá gbogbo wa ni. Bẹ́ẹ̀ni. Bàbá tó bá tó bí yẹn lọ́mọ bàbá yẹn ni. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ rẹ̀ jù mí lọ, bàbá mi ni. Ẹ ti understand? Bàbá gbogbo wa ni. Ọlọ́run tún wá fi kẹ́ wa. Ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lè lè bàbá yẹn sọ pé Yorùbá lọ́run. Yorùbá ti ń lọ sókè. Ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu ń gbogbo wa. Báwa torí pé Yorùbá jẹ́ ọdẹ wa. Tí wọ́n bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn. Ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè wọ́n lọ sọ pé ó sì bẹ́ẹ̀ ṣé lọ́wọ́ adé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀rẹ̀ wọ́n sì fún security àmójútó àwọn fámìlì wa 100% kí sí 99 lẹ́nìkẹ́ bá ń sẹnu ẹgbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ àwọn olóṣèlú lé ayé wọn àwọn olóṣèlú èmi ò tiẹ̀ rẹ̀ ẹ̀yẹ wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́yìn mi kò lè sọ lójú mi kò tó bẹ́ẹ̀ ó yá wèrè kò sọ lójú kò lè sọ̀rọ̀ mi lẹ́yìn torí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí lédi ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi wọn fi sépinnu sàárè lọ́la àbí kí n fọpọlọ sí. bẹ́ẹ̀ ni strategy Ọlọ́run tó wá kẹ́ mi ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tẹ́lẹ̀ mi bá dé yóò dìdàkudà ní olómi tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń já èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pé kò yí sí yàrá ìyẹn lè ní stroke tó yẹ pé àti wá ná 500,000 wà mọ́ bá mi tọrọ ẹ̀ èmi àdìsọ́ wọn aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. wá di wípé tí mo bá fẹ́ gba 500 máa mọ̀ pé àbá òrùsà ẹ̀rọ láwọn ẹ̀ tó lè bá mi fún mi sọ̀pọ̀tì ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wa ni mo sí ẹlẹ ọsàyẹ ẹ gbogbo òmìnira ara ẹ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ lọ bá wọn sọ̀rọ̀ security tẹ fẹ́ yẹn máa fún yín support gbẹgẹ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣèjà bá gbogbo ẹni Fúlàní tí máa ti ń ṣe terrorist ẹ fèsì wọn èmi gẹ́gẹ́ ìjọba máa fún yín support bàbá dáadáa aládùbáríkà ni sọ náà níjọba àjẹkùn gbogbo wa lórí àsìkò tó rálejò pọ̀. Koiki Media bring you represent òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Àwọn tó ti lọ tó bá padà dé ìgbà wọn tó ló máa padà wá a lè dákẹ́ níyẹn sí akíntàbánitọ̀ akíkanjú ẹ̀yẹ́ bá yẹn 5,000 èyí lè máa tẹ́fẹ́ fún àpèsè ní gbogbo ẹgbẹ́ tájọ́ ṣe wàhálà náà ni nítorí stand àjọ pín láàrin ara wa ni àwa ni bàbá Tinubu máa fún ní security torí pé ọmọ pé àwa lọ́lọ́run lò àwa la dẹ̀ lè ṣe é àwọn tí ń sẹnu ẹgbẹgbẹ́ yẹn nu ẹgbẹgbẹ́ làwọn ń sin wọn ò tó bẹ́ẹ̀ ó fi Ọlọ́run búra wọn ò lè ṣe é ó lè ní wọn. àti wàhálà àti ọmọ àwọn tó fẹ́ mi ọmọ àwọn tó fẹ́ mi ìyá mi tó jókòó yàrá dáa Yaku. ẹ mọ̀ pé tẹ́yìn wá wà láyé bàbá mi ò ní tẹ́yìn wá jẹ́ ọmọ Ìgbòho tó wá ń gbé ní Ìbàdàn mo gbọ́dọ̀ ní bàbá Ìbàdàn oríjọ́ tí ogun Ìbàdàn bá dé bàbá Ìbàdàn ni ó dúró èmi bàbá rẹ̀ ó tó dé láti Ìgbòho tí bàbá Ìbàdàn bá sí ogun yóò gbé lọ ṣùgbọ́n tí bàbá Ìbàdàn bá wà ń bẹ yóò ti mọ ìjà rẹ̀ lọ kí bàbá àti Ìgbòho tó dé. Koiki Media bring you represent òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. wọ́n á ní kí n ṣe ètò kan bá mo wà ní ẹ̀wọ̀n wọ́n ní ìyá mi lọ́gbọ́dọ̀ ṣe ní ìyá mi tẹ́lẹ̀ ṣe yẹn Ìgbòho lọ́wà ìgbàlagbà sí kẹtẹ́lẹ̀ ní kí n ṣe ní Kútọ́nù ń bí ní kí n ti ṣe tí mo lè lo ìyá mi onítọ́tò ní kí n ṣe yẹn tí wọ́n gbé ìyá mi kò sí ìyá tí ó fìrẹ̀ ẹlẹ́ tí ó ṣe ìyá oníyàwó lè fìrẹ̀ ẹlẹ́ kò ṣe bẹ́ẹ̀ fún mi wọ́n ní bá mi mo ní ìwé ẹlẹ́bí mi mo ní ìyá káàkiri bá mi ní gbẹ́nu ẹ sọ̀hún sẹ́ẹ̀ níṣẹ́ tí mo fẹ́ pé kò ṣe àbúrò bàbá mi ló ní ṣe. Koiki Media bring you represent your step ó ṣe lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. torí ẹni tí ó ṣe kínní yẹn yóò wà hóhò yóò sì wọ aṣọ funfun bó ló ṣe á pé yóò yá pé ìyá ìwà hóhò ẹrú sọ ẹ sì mọ wọnú odò lọ tọ́ba sì ti ṣe ni ó fi ọlẹ̀ wọ́n fi ẹ̀ fún olómìnira ìnira tí ní ọ́bí tó wà nú ẹ̀wọ̀n wọ́n ti ẹ̀ fi ọ́ sí bòmí àrò lè tẹ̀ ọ́ àbẹ̀yẹ ọmọ tó bá dẹ̀ fẹ́ ṣerú ẹ̀ ajẹ́ tí ó nígbàgbọ́ nú èèyàn bí ìgbà tó ń fẹ́ lòyẹ oníyà ní òrì
wọ́n ní mọ̀mọ́ wọ́n ní ṣe nǹkan kan àbúrò bàbá mi kankan ló sì ti ṣe wọ́n ní kí n wáyà tó lè wà á wò tó rò sọ tí ó sì wọ̀ ní tí ó gbé bàbá yẹn tó sì kẹwàá yìí tí ó sì sọ kẹwàá yìí mọ́ra ìyá kí ló dé lówó sí wọ́n ní ọ̀sán yóò jókòó náà bá ní kí bá fẹ́ káwọn ṣe kí n mọ̀ sọ kódà bí bá fẹ́ káwọn lọ rìn òun ọjà òun lọ bẹ wọ́n lẹ̀ tẹ̀ nírìn o ebi kí n sálẹ̀ kó mi mọ̀ wà ní kí fọ́kàn mi balẹ̀ wọ́n wá pe bàbá pé ibi ó sọ fún yìí ìyá mi kan ló wọ́n ṣe bàbá ní kò lè ṣe é tàn mí wọ́n ti bá sẹ́ndì fídíò bó ṣe ṣe sí nǹkan bàbá ní mo gbà ṣe mú súnmi kí n rí bá sọ fún mọ̀ ọmọ bá lọ sí ó tó ṣe fídíò ju mo ṣe fẹ́ lọ wọ́n sẹ́ndì ẹ̀ sí bàbá ní ta ni ìyá yẹn mọ́ mi ń bẹ láyé mọ́ mi gẹ́rí mọ́ mi ní ó ṣe ní kó wá fọkàn gbé mi kí n mọ bàbá ó ṣe mo ní yọ̀mọ̀ pẹ́ torí wọ́n ní mo tí mo fẹ́ ṣe yẹn mo gbọ́dọ̀ ṣe lálẹ́ ìyá sì wà ní Abẹ́òkúta mi ẹ̀yin tẹ́tẹ́ ìpínlẹ̀ láti borí ọ̀pẹ ìyá ti bá ń ṣe ó máa ń ṣe kinní yẹn fún mi wọ́n ń pè jọ́ kẹrin kọ́ ọmọkùnrin kan ti fi mílẹ̀ pẹ́sidẹ̀ntì wa pè wọ́n ní kan lọ pé mi wá ní bàbá tó pé kọ́lọ́ ń jẹ́ bàbá tó yòókù. àṣẹ àṣẹ. wọ́n ní àwọn fẹ́ mú Sunday kò nu ẹ̀wọ̀n bí àwọn wà á tó sínú ilé kan àwọn ọ̀pọ̀lọpàá sí bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ wọ́n gbọ́dọ̀ jáde pé àwọn ò tí ì lè filẹ̀ wọ́n yọ wà ní house of arrest tí ó sì mọ rí àwọn olólùfẹ́ rẹ̀ kọ́ àbá tó bá ti fẹ́ rí wọ́n sọ̀tàn àwọn tó bá fẹ́ àwọn nǹkan wà bá ìyàwó àtọmọ ló lè mọ wá lójú sí ṣùgbọ́n àwọn ò tí ì filẹ̀ o bàbá lè yẹn náà dà díẹ̀ náà ìbílẹ̀ ò tí ì filẹ̀ pẹ̀lú ìbílẹ̀ Koiki Media bring the work closer to your doorstep. bí bàbá yẹn ṣe tún ní ṣe ń dọ̀bálẹ̀ fáwọn ọmọ náà torí mi ni o. ẹ wọlé wá. bàbá àwọn kan wá sọ wípé ń sìn pé mo ń dúpẹ́ lọ́wọ́ Tinubu àwọn pé má lè lọ. ìwòye ni wọ́n olórí burúkú ẹ̀dá tí wọ́n parun lójijì ni wọ́n ti sọ pé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Tinubu. Ọlọ́run bá tó ní mímu tó ń bẹ̀ ọ́ bí bàbá Tinubu wọlé ẹlẹ́gẹ̀ẹ́. àwọn olórí burúkú tí wọ́n parun lójijì ní ní ìṣẹ̀tàn tiwọn pé ní ìṣẹ̀tàn tiwọn pé ní ìṣẹ̀tàn tiwọn ní bá ṣẹ̀tàn tiwọn mo búra ló kọ́ lọ́ntọ́ lẹ́mí mi màá gbẹ́ lómi ṣe pé tí o ní jẹ́ kẹ̀kẹ́ tó fi jáde Koiki Media bring the work closer to your doorstep. mo wà á nù sọ̀rọ̀ fún ọdún márùn-ún mo kọ́ ilé ẹyọ kẹ́kọ̀ọ́ ni mo ní o Òṣùpá bá mi sílé kan 2009 mọ́tò tí mo kọ́kọ́ lò rí mo lò ní 1997 Mazda 626 tó ní mo ń lò kàmí ní Mọdákẹ́kẹ́ anybody mọ̀ ló kọ̀ lọ ìgbà tó di 1990 ni mo ń ta mọ́tò ní junction alẹ́ mo ní bọ́ọ̀sì mo lọ́kadà tí ó bẹ̀ tó 25 mo ní bọ́ọ̀sì ọmọ bọ́mbà tí mo kọ́ májà tọ́lá sí lára nígboro tí ń pa owó fún mi mo ń sọ̀rọ̀ 1998 ilé tí mo kọ́kọ́ kọ́ mo kọ́ ẹni 2002 ọkọ̀ tó lódún mẹ́ lẹ́yìn ikú Olúwa wa. mo wá sí kan ní Òṣogbo ní 2000 Òṣogbo ló gbé bẹ́ẹ̀ mo sì ti bí tí wọ́n lọ́wọ́ lọ ti nẹ́bọ̀ yẹn mo sì ní 2012 Òṣogbo yẹn nìkan lé tí mo ní ń bẹ̀ tí n bá ní bò mo yọ ọkọ̀ yẹ kó tó tó ẹ̀ mo ní hostel bíi 30 wọn. Ìgbòho mo nílé epo olóṣèlú ni mò ń tẹ̀lé tí mo fi àwọn olóṣèlú ni mò ń tẹ̀lé bàbá mi Adéwọ̀lú Ládọjà tọ́lọ́ ń lò tí gbogbo ẹ fi dominira yìí òun ni mò ń tẹ̀lé kọ́lọ́ mọ́ pa bàbá Olúbàdàn rẹ̀. àṣẹ. gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá. àṣẹ àṣẹ. tó jọ yé mi tó yé ìtẹ̀ jẹ́ tèmi. Koiki Media bring the work closer to your doorstep. ọkùnrin lómìnira lẹ́yìn tẹ́ jólólùfẹ́ mi tọ́tọ́ tẹ́lẹ̀ rí pé nǹkan ti ń bàjẹ́. tó ipá àwọn tí ń tẹ̀lé mi lọ parí iṣẹ́ tí gbogbo ẹbí kò ló ń kí àtẹ̀mí mo lè ní dọ́kúmẹ́ntì. Ọlọ́run wa lo bàbá Tinubu tí wọ́n bá bá bàbá yẹn sọ̀rọ̀ tí ọba gbọ́ kí mo fẹ́ bọ́lọ̀ nǹkan. ní ìwọ̀n gbélé yóò di àwọn tí ń fi mí pa ọmọ fi mí pa ó lọ náà. àwọn ọmọ fi mí pa ó lọ ní wọ́n láwọn ń jà fún mi ọmọ náà dáwọ́ ní gúrúùpù wọ́n fẹ́ sí gbá èmi tó yẹ pé ńgbà mo bẹ̀rẹ̀ sọ́ọ̀gì tó jọ yé gbogbo àti ìkọ̀sẹ́ tó lè mú pa kọ́bọ̀ lọ́wọ́ wọ́n ń pe gbogbo gúrúùpù mo tún fún wọn lówó lápò ara a tún sanwó sí mọ́tò màá rí kó sọ́kọ̀ pé ẹni sóní bẹ́ẹ̀ kì í ṣe pé torí nǹkan kan torí pé ìran wa ní Yorùbá ni wá àwọn kan ò lè tẹ́rọ̀rìsì kan ò kẹ̀lé dé wọ́n fún wa gàràgàrà Ọlọ́run wáyé ni bàbá Tinubu yẹn kó fi kẹ́ mi gbogbo ayé rẹ̀ lọ́ bá ń bá gbogbo àwọn bá ń darí jọ pọ̀ pé ẹja lọ bá ọmọ yóò ṣe nǹkan kan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó mi ṣé mo ní kí Yorùbá mọ́ nìní. Koiki Media bring the work closer to your doorstep. mo ní ẹ̀yin Fúlàní tẹ́rọ̀rìsì lórí ẹjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ohun tí mo sọ nìyẹn.
kò tí ì pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ lọ. ẹ̀tọ́ mi ni mo béèrè. ẹ̀tọ́ wa ni mo béèrè. wọ́n wá nípa wọ́n pa àdùgán wọ́n pa bàbá táyì ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kẹlẹ́ kò lórí ìrìn àjò yẹn. Koiki Media bring you present. àròmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ. mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkúnsunkún mo gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá àdùgán ta ló bá mi rántí ìyá bàbá táyì àtàwọn ọmọ rẹ̀ mọ́ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan. Okay now àwọn bàbá kan wá dìde pé ẹ̀sìn olódò bàbá Tinubu yẹn kí a lọ bá sọ ọmọ yìí lọ́rùn lẹ̀ kó lè máa padà tí kò ṣe ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹ tó bá ní kí mọ́tò ilé Tinubu yẹn kó yóò sòfò tọmọtọmọ. gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yẹn yóò sì wọlé second time tó bá wà nífẹ̀ẹ́ mi tọkàntọkàn mo ní láti support Tinubu. bàbá yẹn wá ní pé tọrọ dé pé Sunday mo ní bẹ́ẹ̀ ni bàbá àwọn bàbá olúmọ wá ní Sunday mo ní bàbá olúmọ ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́nu bàbá ní bẹ́ẹ̀ ni bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ yìí ó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ẹ̀ ní o Koiki Media bring you mo ní bàbá mi á present. sì jù bẹ́ẹ̀ lọ ọlọ́dẹ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ face mo ní bàbá terrorist náà làá fèsì kó sí tó kọ́ làwọn Fúlàní tẹ́ bá ti dáadáa tàbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwá alápẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wa mọ̀ lòdò kọ́ mọ̀ lòdò àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àárín ìjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wa ẹ bá pàtẹ́ ọkọ̀ àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá ní ọdún tiwa lọ́wọ́ tá a wà ìjà tẹ́lọ̀rìsì kò níjà tiwa nìkan ó ti dìjà gbogbo ìjọba gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tí ó gbé bàbá bẹ̀rẹ̀ sí àwọn atájọ sí náà rèé àwọn àgbẹ̀ ọmọ olóko bó ṣe kó lóko ó sì mọ̀ èmi lè fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní support omi sí terrorist gbogbo lẹ́yìn ilé Yorùbá ní sọ̀nà ẹ̀ wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. Koiki Media bring you present your doorstep. tí wọ́n máa ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n pa àwọn rẹ̀. wọ́n kóra wọn jọ lódì wọ́n kóra wọn jọ lódì. Ọlọ́run bá sórí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa bàbá yìí. bẹ́ẹ̀ni bàbá Tinubu mi táwọn ọ̀gbẹ́ ni Ọlọ́run yẹn dáadáa ẹni ire ni ọ̀yẹ́ kó sọ pé òun dárí jì mí torí mo kú. gbogbo àwọn ọba a lè sọ fún ọ yìí pé àwọn Fúlàní ń pa wá ẹ̀yin bàbá yẹn dẹ̀ lájú ilẹ̀ ká mọ̀ sọ fún àgbàlagbà gẹ́gẹ́ lájú ilẹ̀ wọ́n sì ń pa wá ṣe mọ̀ pé káyọ̀ wọ́n yìí ni èébú àgbàlagbà à ń sọ pé ẹ̀rẹ̀ lájú ilẹ̀ wọ́n dẹ̀ ń pa wá ẹ̀rẹ̀ sọ̀rọ̀ àwọn bàbá yẹn ò tún wá jí sọ̀rọ̀ bàbá òní ní ọmọ wa ní nà án tó bá bú wa ńkọ́ tọmọ bàbá bú wa sádàtà ni kó bú wa ẹ wo bàbá dáadáa bàbá òní ní gbogbo alákùnjọ wa mẹ ó ní bí gbò ó tún tọ ìgbò ṣá bí ò bá bú mi ta ló fẹ́ bú mi Sunday ẹ kúrẹ́ mi yá mi bàbá òní ní Sunday ọmọ mi ni adẹ̀bẹ̀rẹ̀ àwọn kan wọ́n tilẹ̀kùn mọ́rí fún wa àbínú 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 bàbá Olúmọ sí gbogbo ilẹ̀kùnlẹ̀ Olúmọ adé bàbá dáadáa Olúmọ bàbá lálùbáríkà bàbá Olúmọ ní Sunday mọ́ ní bàbá olùtọ́ bá pè mí láago méjì òkú tí n bá gbé kọ̀ mí bàbá mo wá dé bàbá mo ń bọ̀ láti jọ́ ẹ̀ mo ń bọ̀ rí láti ibì kan lóru ikú tọ̀nù èmi àti àwọn ọmọdé wa ní mọ́tò ní mọ́nẹ́ jẹ́ pé àbọ̀ Olúmọ wò náà tọ́nu la wà yìí wọ́n á pe bàbá yẹn níbi 1:30 or 2 o'clock. ok gbé Sunday bàbá mi ẹ̀sùn ní onífóònù rẹ lójú mi kí ló fẹ́ ṣé kò sí mo lọ wà mo ní mo ń kútọ́ náà mo wà mo ní kí n gbọ́ sẹ́yìn wò ní Sunday mo ní kó o pè mí máa jẹ́ mo ní kí n sa ìwò ní wọ́n fúláṣí bàbá Olúbàdàn nígbà àgbà yọmọ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní kí ló fẹ́ mo ní bàbá mi fọkànrin balẹ̀ a lọ rí pírẹsidẹ́ǹtì lórí ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀dú ẹ̀ tó bá ti cooperate pẹ̀lú nǹkan tá a bá fẹ́ ìjà tó ń jà ìjà gbogbo wa ní wọn náà wo nǹkan tó ti sọnù mo níbẹ̀ ni bàbá mi fọkànrin balẹ̀ gbogbo oúnjẹ tí mò ń jẹnu lé lọ́wọ́lọ́wọ́ àtàwọn tó tẹ̀lé mi bàbá Olúbàdàn ló kó fún mi ọ̀rọ̀ mi dẹ̀ yé bàbá
orí bàbá mi látọdún tó ti pẹ́ ni mi ní parọ́ fún mo ní bàbá gbogbo ẹ̀ ó sì há o àkáǹtì tí orí ń bọ̀ sí gbogbo ẹ̀ rọrùn wọ́n sì àkáǹtì ẹ̀ fún ṣùgbọ́n step by step ni kọ́kọ́ lọ kó ráìsì yìí báyìí nílé mọ̀ lọ jẹun ẹ wà ń bẹ̀ náà alóòdù mọ́tò ráìsì báńsì gbogbo mọ́tò ni nígbà mo tún padà lọ olówó rèé mo ra nǹkan ọbẹ̀ mo jẹun mo sàlejò mo gbàlejò ńlẹ̀ rẹ̀ ọlọ́mọdé káwọn bàbá yọ parun lójijì fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo yìí ẹ ní parun lójijì àtẹjọ lájọsí pẹ́ bàbá òrùsàsà ní ògùn bàbá dáadáa ní mo fọlọ́n tó lẹ́ẹ̀bẹ̀ mẹ́gbọ́ra bàbá dáadáa ní ẹ̀dẹ̀ nínú kan gbogbo àwọn tẹ́bí ní òjì yẹn gbogbo àwọn tẹ́bí pátápátá àti tí ń bẹ Nàìjíríà àti tí ń bẹ lókè òkun ẹni mọ sàárì wọn láìláà àti gbogbo wa ẹni náà ẹtọ́ sàbòsí Nàìjíríà filẹ̀ bíbélì ni pé bàbá dáadáa ẹni tí ó bá ṣe dáadáa pẹ̀lú wa lẹ́nìí ó lè ṣe dáadáa pẹ̀lú wa lọ́wọ́ àwọn tájọ wà tẹ́lẹ̀ tájọ ṣe wàhálà tó ṣe ẹ̀fún wọn lẹ̀ kódà gan àwọn tó wà lágbòdì àrò gbà wọn lẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ èmi mo sọ fún yín àrò gbà wọn lẹ̀. ó ṣọ́ kẹ̀síwájú nípa àwọn bàbá mi sọ nípa àwọn bàbá olúbàdàn nípa àwọn olómọṣọ wọn làwọn bàbá wọn ṣà àbùdarí jẹ́ pípọ̀ jù torí pé ohun tí bàbá Tinubu fẹ́ fún wa security là ń fẹ́ fún àwọn fámìlì wọ́n dẹ̀ rẹ́dí àti gbé fún wa tí ẹ bá dẹ̀ sí wa lórí àwa náà gbọ́dọ̀ dúpẹ́ àwa náà gbọ́dọ̀ fi tọkàntọkàn sọpọ́ọ̀tì bàbá Tinubu àdàbà pvc wa ìjọba àti ọbàjẹ́ a gbọ́dọ̀ fi inú kan ká fi sọpọ́ọ̀tì bàbá yẹn tí wọ́n bá fún wa ń sọpọ́ọ̀tì pé ẹdún táwọn èèyàn yẹn kí security wa kálàáfíà wa orí àlàáfíà làwọn náà gbọ́dọ̀ dúró agbọ́dọ̀ pé àwọn mẹlẹ wa ká mọ sí nǹkan tí o da ẹnà bá síbẹ̀ lè wù agbọ́dọ̀ sí change bani wa àwọn gbọ́dọ̀ jẹ eléṣù lẹ́yìn bàbá Tinubu àwọn gbọ́dọ̀ kọ ìtàn bàbá Akíntọ́lá àbẹ Akíntọ́lá Awólọ́wọ̀ Akíntọ́lá àwọn gbọ́dọ̀ síbẹ̀ ẹnì ìpanu ni mo rú àwọn yẹn bàbá Tinubu bàbá gbogbo wa ni bàbá tó bá tó bí yẹn lọ́mọ bàbá yẹn ni àwọn ọmọ rẹ̀ jù mí lọ bàbá mi ni ẹ ti understand bàbá gbogbo wa ni Ọlọ́run tún wá fi kẹ́ wa ẹ wo gbogbo agbára tí ń bẹ Nàìjíríà lẹ́nu bàbá yẹn sọ pé Yorùbá lòun Yorùbá ti ń lọ sókè ọlọ́mọdé adé ní ẹ̀yìn mọ́ ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí ọmọ Tinubu ń gbogbo wa torí pé Yorùbá jọ ni wa tí wọ́n bá rẹ̀ fún aláìka kí n ṣe security yẹn ẹ jẹ́ ká ṣe tọkàntọkàn ká ṣe dáadáa torí pé kórúkọ tèmi náà bá lè wà ókè wọ́n lọ sọ pé ó sì bẹ́ẹ̀ kí ló wá dé táwọn ọmọ tó kó lẹ́yìn wọ́n lọ ń ṣèbàjẹ́ tí ọ̀yẹ́ kan ṣe èmi fi ń dá yín lójú pé bàbá Tinubu sì bẹ̀rẹ̀ wọ́n sì fún security àmójútó àwọn fámìlì wa 100% kí sí 99 tẹ́nìkẹ́ bá ń sẹnu ẹgbẹ̀gbẹ́ ọ̀rọ̀ yìí ní sọ àwọn olóṣèlú lé ayé wọn olóṣèlú èmi ò tiẹ̀ rẹ̀ ẹ̀yẹ wọn náà sọ̀rọ̀ lẹ́yìn mi kò lè sọ lójú mi kò tó bẹ́ẹ̀ ó já wèrè kò sọ lójú kò lè sọ̀rọ̀ mi lẹ́yìn torí pé ọ̀pọ̀lọpọ̀ àmì wọ Yorùbá nìsan ó wù mí fúnra mi ni mo gbọ́rùn ara mi sí ìgbà tí mo dẹ̀ rí pé omi tí mo gbọ́rùn sí lédi ó lè gé mi lọ́rùn táwọn ọmọ mi wọn fi sépè sàárè lọ́la àfi kí n kọ́kọ́ lọ sí. bẹ́ẹ̀ ni strategy Ọlọ́run tó wá kẹ́ mi ohun tó ṣẹlẹ̀ sí mi ẹ̀tẹ́lẹ̀ mi bá dé yóò di ìdàkúdà ní ẹlòmíì tó ti ní stroke èmi tí mo mọ̀ bí mo ṣe ń ja èmi tẹ́lẹ̀ dáadáa tí mo wá dẹni tí wọ́n ń gbénu yàrá kan ní Kútọ́nù ṣe mọ̀ pé kò yí sí rárá ìyẹn lè ní stroke tó yẹ pé àti wá ná 500,000 wà mọ́ bá mi tọrọ ẹ̀ èmi àti sọmọ aládìkún tó yẹ pé ọmọ ilẹ̀ lásán mo lè fún 5 million. wá di wípé tí n bá fẹ́ gba 500 máa mọ̀ pé àwa òrùka ẹ̀rọ láwọn ẹ̀ tó lè bá mi fún mi sọ̀pọ̀tì ṣe mọ̀ pé kò dáa bàbá Tinubu wá ní mo sí ẹlẹ̀ ọ̀sáyé ẹ̀ kò gbòmìnira ara ẹ̀ gbogbo àwọn tí ń tẹ̀lé ẹ̀ lọ bá wọn sọ̀rọ̀ security ẹ̀fẹ́ yẹn máa pín support gbẹ̀gẹ̀ lọ àtàkì Haúsá tàbí Fúlàní tí ọba ṣe jàmbá gbogbo ẹni Fúlàní tí máa ń ṣe terrorist ẹ̀fẹ́ sí wọn èmi gẹ́gẹ́ ìjọba máa pín support bàbá dáadáa alárùbáríkà ni sọ Ọlọ́run ìjọba àjẹ fún gbogbo wa lórí àsìkò tó rálejò pọ̀ mo wà pẹ̀lú ìdílé náà wà pẹ̀lú mi. Koiki Media bring you represent investor òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. àwọn tó ti lọ tó bá padà dé ibà wọn tó ló máa padà wá a lè dákẹ́ níyẹn sí àkíntàbá nítọ̀ akíkanjú ẹ̀yẹ bá yẹn 5,000 èyí lè máa tẹ́fẹ́ fún àpẹẹsí ní gbogbo ẹgbẹ́ tàjọ ṣe wàhálà náà ni nítorí stand àjọ pín láàrin ara wa ni àwa ni bàbá Tinubu máa fún ní security torí pé ọmọ pé àwa lọ́lọ́run lò àwa la dẹ̀ lè ṣe é àwọn tí ń sẹnu ẹgbẹgbẹ́ yẹn ẹnu ẹgbẹgbẹ́ làwọn ń sinmi òtó bẹ́ẹ̀ ó fi Ọlọ́run búra wọn ò lè ṣe é ó lè ní wọ́n àwọn yẹn kàn ń janu ní ohun táwọn jẹ làwọn ń wá àwọn kàn ń rèrè ẹnu ni wọ́n ń janu àwa tí Ọlọ́run lọ́wọ́ ẹgbẹ́ àwọn àtàjọ wà yìí ẹ ti fi hàn mí pé
ẹ lè dá lè yẹn torí pé wà pẹ̀lú mi tí n bá ń lọ lè ń lọ. So now bàbá Tinubu dẹ̀ mọ̀ pé òkè sọ̀dàlẹ̀ tábàlà wà pẹ̀lú èèyàn báyìí. Wọ́n tó bá wọn kálukú ló lè sọ. Ó wọ Ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì wọ Ọlọ́run náà ni ọ̀sẹ̀lẹ̀ kejì orí ìkàtọ̀ wọ Ọlọ́run nígbà tí Buhari ṣe ẹ̀mẹ́ ọdún mẹ́jọ tí wọ́n ń pààyàn ká ọ̀sẹ̀ tó béèrè bàbá Tinubu dẹ̀ dé yóò sọ ọdún mẹ́jọ tiẹ̀ náà pẹ̀lú ọ̀rọ̀ tí ò sí kankan tó lè ṣe ìtọ́ ikú kan ò lè pa bàbá yẹn arìnbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ní olóòdù bàbá ń tẹ̀yìn kẹ́ ní bàbá ń tẹ̀yìn ni o bàbá Tinubu ń bọ̀ ń tẹ̀yìn ni o kẹ́kẹ́ ò lè ṣe yọ̀ sọ̀dún mẹ́jọ àṣẹ Ọlọ́run ni torí pé ta bá ń pẹ́ láàmú sọ fọ́lọ́run àwa ń sọ fọ́lọ́run pé Ọlọ́run tó ní mí wọ́lá pé bàbá yìí tiẹ̀ ṣe mí lóore inú àwọn fámìlì mi ń dùn inú ọmọ mi ń dùn inú ìyàwó ń dùn pé bàbá wa ti fìrì inú ilé rẹ̀ ní gbé inú àwọn olólùfẹ́ mi ń dùn inú wọlá bẹ́ẹ̀ mo fàṣìkò tá a wà ibẹ̀ wọ Ọlọ́run òní ní ọjọ́ Friday gbogbo ayé náà mọ̀ pé Ọlọ́run mo fi Ọlọ́run bá mo fi ọlá àsìkò tá wọlá ọjọ́ tó ní bàbá Tinubu ní máa bọ̀ ńlé tínú mi ń dùn torí mi fẹ́ yí tí kò yé mi pẹ́sẹ́ mo sì tún lè padà sínú ilé mi ní sókà nírọ̀rùn Ọlọ́run wọlá bẹ́ẹ̀ jẹ́ kẹ́mi bàbá Tinubu torí mo mọ̀ pé Ọlọ́run tó ní mí ọdún mẹ́jọ rẹ̀ tú ọ nìyẹn lọ́dọ̀ rẹ̀ tú ẹ̀nu lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹ̀mí gígùn là ń tọrọ fún bàbá Tinubu Ọlọ́run wọlá gba àwọn tó dúró nùrùn tó pẹ̀lú ìfẹ́ náà fi dúró nùrùn mi ló ní fún ọ lọ́wọ́ rí mi ò fún ọ ní nǹkan kan rí gbogbo yẹn kẹta wa ń kí ni mo ní tí mo fẹ́ fún ọ mi ní Ọlọ́run wọlá bẹ́ẹ̀ díkẹ́ mi bàbá Bọ́lá Tinubu gùn wọ́n jẹ́ bàbá yẹn parun lójijì wọ́n jẹ́ ọjábọ́ wọ́n jẹ́ nǹkan kan ṣe gbogbo àwọn tá a wájọ ń kóra wá káàkiri náà ọlọ́mọdé àparẹ́ ọlọ́mọdé àparẹ́ o ọlọ́mọdé àṣìṣe o Ọlọ́run níjẹ́ ṣiṣẹ́ o Ọlọ́run níjẹ́ jábọ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ Ọlọ́run tó ní mímọ̀ pé mo ń dúpẹ́ fún yín torí pé kò sígbà tí mo pè é tẹ̀ ní tẹ̀lé mi kò sígbà tí mo ló yá tẹ̀ ló yá èmi náà fi sọ pé mi ì lè gbàgbé inú ọkàn mi kò sí pé ẹnìkan ẹsẹ̀ ń dá òtún pé bóyá government security ẹ kò ní ká kíkẹ́jú ìrọ̀ o 100% kése 99 99 yẹn èyàn lè fi wọ́n yẹn fi dáadáa lè yẹn 100% mo fi sọ fún yín pé kò sí nǹkan kan tí wọ́n lé tó bá ti ń àkókò ẹ̀ gbogbo wa náà láàjọ sí. Ìgbò Ìgbò ẹ̀kẹ́ tí mo fẹ́ ṣe yìí èsì pé nǹkan mo dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ tó ń bẹ̀ yìí pé ẹ jẹ́ ká jọ wà mo wá ń fi àsìkò ibẹ̀ gbogbo àwọn tó lọ tán bá padà dé ẹgbà wọn ẹ wò ìdọ̀bálẹ̀ mi rè. Ṣé wá rí ìgbà tí mo tó fẹ́ sọ ni pé ẹsẹ̀ búrẹ́dà mi já mi ṣe kankan ẹ jẹ́ kí kálukú lọ gba PVC ẹ̀ agbára wa tí Yorùbá òfin nídìí rẹ̀ nìyẹn o. Postal card. Ẹ lọ gbà á dìbò fún bàbá Tinubu. Táì ní bàbá tó bọ̀ ń bà. Á dìbò fún bàbá Tinubu tí ó dẹ̀ wọlé. Ó ti wọlé. Bàbá wọlé. Ó ti wọlé. 100% ní ìwọ́n tó Yorùbá lórí burúkú náà tako bàbá yẹn. Bẹ́ẹ̀ni. Ok, ìwọ ọmọ wèrè Yorùbá sì tọ̀ ń tako bàbá yẹn so lè dá òmìnira gbà láì jẹ́ kó lọ́wọ́ àwọn bàbá yẹn nù. Torí pé tá a bá ti ń ṣe àwọn kan mọ̀ gé wa lẹ́sẹ̀ kó láti fẹ́ débẹ̀. Àfi ká fún wọn support káwá sọ pé bàbá wa nǹkan tá à ń fẹ́ rè. Táwọn olè fún support. Àfẹ́ kí Yorùbá lọ sẹ́yìn ni so ti yé sí aláti fún support káwọn lè fún wa ní support Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo Ọlọ́run níjọ́ bàjẹ́ fẹ́ ní ṣe gbogbo ẹ̀ gan. Mo ní bàbá tó mọ yìí ọmọ kò jẹ́ ti wá ṣeré. Bàbá àrà tó mọ yìí ọmọ Ìgbòho ṣá. Bàbá àrà tó mọ yìí ọmọ. Ẹ ṣe orúkọ lọ́wọ́ akọni Oòduà bàbá tíá chief Doctor olóyè doctor ọmọwé bàbá rere bàbá gidi akin gidi eré lọmọ májàsọlá Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní ẹkùn ọkọ Bòròró ẹkùn ọkọ Miyetti àná ẹkùn ọkọ Sàlíù nígbọ̀gbọ̀ ọmọ jọmọ lọ ọmọ nọmọ pa
torí tó bá dòdì dẹ̀ rẹ̀ tó bá dà olùṣàṣà ẹja máa gbẹ́ja jẹ kò sí. òfin fúlàní náà gbọ̀nà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  láàlá oko gómìnà tó lè pọ̀. owó bàbá dànù wà má pani bí ọtí nígbà pé yàmi ti wà jà. ń ṣe ìgbàgbẹ́ ìyá dámì pé kọjá kí yàmi wá ṣe supporting wife. Lórí ìjọba àkókò ìtúpọ̀ lẹ̀ tá a ṣe ìyọ́dẹ̀ tó pọ̀ lẹ̀ tí wọ́n fẹ́ ní pápá ẹ̀ máa gbà ìbò jábọ̀ ìjọba ní kúrò lára rẹ̀. Aláyì ẹ̀bà mi ṣó rẹ̀ ẹ̀bà ìkó jábọ̀ ẹni bá fọ́ mọ́ lọ́wọ́. níbi tí ẹgbẹ́ àpapọ̀ akíkanjú tí wọ́n ti wá kí wọ́n káàbọ̀ padà sílẹ̀ bàbá wọn. ẹgbẹ́ àwòrò ṣàṣà mọ́dúdú àrèṣe. ẹjọ́ lọ́sàlẹ̀ ẹjọ́ lọ́sàlẹ̀. ó ń torí agbègbè yìí ka wákàtí ọjọ́ àti kó má ka wákàtí bàbá ẹ̀ sí rere. àṣẹ. àwọn rèṣe o máa pe bàbá mi pátápátá bàbá mi àgbà pátápátá. ọlọ́wà ka wákàtí ṣe rere. àṣẹ. wọ́n ti fọwọ́ kún lọ́hùn. ìyá ńkọ́ ìyá àgbàdà. high bishop májò bàjá òrìṣàṣà ẹ̀wà gbé fún májàsọ̀ láwù. Koiki Media bring the web presenter to your doorstep. Ní àgbègbè sókà ní ìlú Ìbàdàn níbi tí àwọn ẹgbẹ́ àpapọ̀ wọ́n ti wá kí bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho káàbọ̀ sílẹ̀ bàbá wọn sí ayé ẹ bá wa ṣe Koiki Media. lórúkọ gbákejì mi láwòrò ṣàṣà lájìnà dínà ládélé arágbájá kí ó ládé rògbòrò agbétíra kàbí tẹrù jàgídí jàgídí àwùṣe ìlú àwòrò ṣàṣà àwà àti gbogbo àwòrò ṣàṣà wọ́n dúdú wà. jagunjagun ni ọmọlúwàbí ni wá. ìyẹn lọ tó ló pọ̀ lẹ́ o kára máa ṣe ọkọ̀ mi balẹ̀. lọ́nà tí mo ti fá mọ́mọ́ lè dógbó lọ́wọ́ ṣe ẹ̀rọ aláyìí. Koiki Media bring the work closer to your doorstep. Aláyìí àpapọ̀ akíkanjú rẹ̀ ní torí mo ti pé tèmi jẹ́ méjì lọ́dọ̀ àwọn oníyàwó ní àpapọ̀ akíkanjú ọpẹ́ agogo yìí ka wákàtí ọjọ́ kó má ka wákàtí yìí sí rere. Koiki Media bring the work closer to your doorstep. kó má kà sọ́mọ kó má kà sáà kò bá rẹ̀ ọ̀rọ̀ Ó sì lọ níbi bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. ẹ̀yin náà rà ní ìkàyé ọ̀pọ̀ kókìkí náà máa pọ̀ sí. Koiki Media bring the work closer to your doorstep. Òní ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. kókìkí yìí kó pọ̀ kárí ayé kókìkí kọ̀ ìyẹn jẹ́ bẹ́ẹ̀. ìyálà yàrá ìyàjagun ọ ti fọwọ́ sí. lórúkọ aṣímọ olówó tọ̀kẹ́tọ̀kẹ́ Albert Adépọ̀mí ìyẹn rí gbákejì mi ní àpapọ̀ lórúkọ lè máa mú ilé àfà dáadáa pòmù lórúkọ àmbà níwù ìmọ̀ àti èmi rẹ̀ ń fún wọn lóye àti yá bí àgbà ẹbọra kọṣọ ìyá òjàṣà sí. bẹ́ẹ̀ ni bàbá. ẹjẹ adínkù síta. Koiki Media bring the work closer to your doorstep. Báyìí ló ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá níbi tí ẹgbẹ́ àpapọ̀ akíkanjú sí wá kí wọn káàbọ̀ padà sí ilẹ̀ bàbá wọn àti ẹgbẹ́ àwòrò ṣàṣà tí à ń yẹ. ṣé ìrá láyìí ẹnìkan lẹ́gbẹ́ àpapọ̀ akíkanjú olùkọ́ òyìnbó lẹ́pẹ̀tẹ́ òyìnbó náà wú wa lórí ọmọọba lálẹ́ bí ọjọ́ rẹ̀ ọba nígbà lórí mo fi jẹ́ ìṣòro ọmọọba lálẹ́ bí ọjọ́ rẹ̀ Prince Ibrahim ó rè kọ́ òyìnbó rẹpẹtẹ yìí
ẹ jẹ́ kí nǹkan kẹ́ gbọ́ ó ní Chief Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Today we honor not just a man but a spirit of courage. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, you stood firm when standing was dangerous. You spoke boldly when silence was safer. Yes. When fear tried to silence a people, you chose conviction over comfort. To be blacklisted is to be rejected by power. To endure it without surrender is the mark of a warrior. And Boyibo. Love for your people, love for dignity, love for the right to live without fear. Through trials, exile, and opposition, your spirit remained unbroken. Yes. Today, as freedom meets you again, we the Akikoju warriors rise in gratitude. Thank you for reminding us that courage still lives. Thank you for showing that leadership requires sacrifice. Thank you for providing that one determined voice can awaken a generation. Igboho Òòṣà, your resilience has become a banner of hope. We salute you. The lion roared and victory listened. Hallelujah! Ọmọ bàbá lè di Ọ̀yọ́ okú gẹ̀ẹ́sì o ọpẹ́ ó tún kù lè bọ́rọ̀ ẹjọ sáà ẹ sọ Koiki Media bring the world closer to your doorstep. àwọn ayétòrò yé wa àwọn lè bá láyé wá o. Ẹ̀jẹ̀ kóró gbẹ́rù kó má sáríwó ayétòrò bàbá pẹ́ ṣe nítorí ìjọba àkókò ẹgbàyẹ sọ́hùn ó túnkùnà rè bọ́rọ̀ àpapọ̀ akíkanjú torí gbogbo gba à ń wá bẹ̀yẹ̀ àjẹjẹríkà àjẹrẹsì ìjọ èmi wá ẹja tútù rèé mo jẹ ọ̀bọ̀kọ̀ níyẹ̀ ẹ̀yìn lè kọ́kọ́ bọ́ wá síwájú bẹ́ẹ̀ ṣe ń ṣe nù ìgbẹ́ wá dé yìí wọ́n pé kẹ́ máa fi lè ṣe fẹ́jẹfẹ́jẹ díẹ̀díẹ̀ fáwọn àwọn ẹ̀ṣọ́ kì í ṣùgbà yín o ebi kò ní pa wọn Àṣẹ. kò ní pa yín o ìyẹn jẹ́ bí àpò rẹ̀ sí lójú ayé kò sí torí táwa pé kẹ́ ẹ máa wọlé kẹ́ ẹ tó máa jáde ká máa bọ́ra lẹ̀ ṣé ìkéyàn pé kí n bá gbádá ní ìsìn kí n kọ́kọ́ wọ aṣọ akíkanjú àpapọ̀jú kí n tó lọ́wọ́ ṣe àpapọ̀ àwọn ọlọ́run má sọ ní ẹ̀dí wèrè ọ̀sán gan torí náà àpò bẹ̀yìn bẹ́ẹ̀ bá dé wà fi ya fọ́tò kẹ́ sẹ́ǹdì rẹ̀ sí wa ẹgbẹ́ àbẹ́ ẹ̀gbọ́n àwọn òrìṣà náà tún tẹ̀lé o tèmi jẹ́ méjì lọ́dọ̀ ya mi bí òbí kọ́ ó Koiki Media yóò bring mú the ọmọ world rẹ̀ closer to your doorstep. òun dẹ̀ tún ní lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ẹ́ ṣé wàá rí torí bàbá tí ń fàágùn àgbẹ̀ kí ooru mú bàbá lákòótán ẹgbẹ́ àwòrán ṣàṣà ọmọ Odùduwà ẹgbẹ́ àwòrán ṣàṣà ọmọ Odùduwà wọ́n so màálù ṣẹ́ṣẹ́ kan sóde. Akíkanjú àwòrán ṣàṣà. Jagunjagun ni wá, ọmọlúwàbí ni wá. wọ́n pé kẹ́ ẹ má fi ṣe súyà fọ́wọ́ jagunjagun. Mo sọ fún orú ti pọ̀ sí. kó n tó wọ́n má lọ kékulé gbọ́ kó sọ fún toko kájọ gbọ́ kó lọ́rùn fún òbẹ̀. Jésù Kristi àkókò tiwa rè. Àní bàbá. Òòṣà bàbá wa. Àní bàbá. Hello, ẹ̀jẹ̀ kóró gbẹ́rù. Jésù olùgbàlà tiwa lákòókò ìrè. Èmi kò bá Jésù o. Ànábì tí a. Ànábì Mọ̀mọ́dù sàlàlá ni wàá sálámọ́ tiwa rè. Èmi kò bá mọ̀ mọ́ o. Ògún rè, Ṣàngó rè, Ọya rè.
Ọbàtálá rẹ̀. Ọbàtálá rẹ̀ ọba táṣà bá takuntakun lóde ìrọ̀. Èmi kò bá wọ́ ṣùgbọ́n mo bá bàjá sọ̀lá. Òrìṣà ti wá nù. Ó ti jìyà tó. Ó rẹ̀ ṣẹ̀wọ̀n. Bàjá sọ̀lá rẹ̀ ṣẹ̀wọ̀n o. Ìwọ kò ṣẹ̀wọ̀n. Èmi kò ṣẹ̀wọ̀n. Ẹ̀yin kò ṣẹ̀wọ̀n o. Gbogbo ìjàgbára òde ìjà ìní àbọ̀wọ̀n ará ayé ń sọ. Àṣejù rẹ̀ pọ̀. Ṣé òun nìkan ni? Ó bẹ̀rù já wáyà. Èmi àtọ̀wọ́n ẹṣin gọ̀gọ̀gọ̀ ní London. Ìṣà máa fi jà pẹ́ ta. Mo ní jẹ́ o bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ tàṣọ láláì dá ògbónú pa ẹ̀. Ṣé torí ọ̀wọ́n yẹn? N rè kó ṣe wá kú sẹ́yìn ó dí. Ṣé ní olóṣèlú májàsọ láyàtọ̀ sọ olóṣèlú ẹlòmíràn? Torí nígbà bàbá yìí ṣì wà ní àgbo òṣèlú gidi, àgbọ̀ gudugudu tó fẹnu ara wọn sọ pé wọ́n ń ṣe. Ẹni bá gbalẹ̀ onílẹ̀, orúkọ májàsọ lọ́kọ̀ orúkọ mi sílẹ̀, ọkùnrin ńlẹ̀ rẹ, òṣèlú tiẹ̀ ni. Ẹni tó bá lò jẹ, tó bá sáwọ́ májàsọ́lá nígbà tó ń ṣòṣèlú, wà rí ìdáǹdè òṣèlú tí wọ́n nìyàn. Òṣèlú ọ̀dájú wà, òṣèlú Yorùbá ṣé wá rí ní ìsinyìí ìwọ ìbá pé ẹ̀rọ kò pariwo Yorùbá nation ó tẹ̀lé olóṣèlú wọ́n náà lọ ṣẹ̀wọ̀n wọ́n àkọ́kọ́ lọ ṣẹ̀wọ̀n náà àwọ̀ ẹnu ló ṣe òfìlẹ̀ àwọn bàbá wa náà ìbẹ̀rẹ̀ náà padà ibẹ̀ ló wà padà sí Yorùbá jọ ní wa àwọn tí wọ́n sọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ sọ̀pọ̀tì náà tí ó fi ṣe náà àwọn ní wọ́n lè support wa tí ó fi ṣe ṣe àfi ká àkọ́kọ́ dúró tì wọ́n àwa máa kọ́kọ́ dúró tì wọ́n àwa bèrè bẹ̀ pé bàbá wa ẹ wà pẹ̀lú wa. bó ṣe jẹ́ nìyẹn o ká máa wù kátàkátà o ṣé wàá rí gbogbo àwa ọmọ Yorùbá nation pátá ibi bá wẹ̀ fùfù lẹ̀lẹ̀ ló ń darí ewé oko gbà o ibi wọn jà sọlá bá darí wá sí la máa tẹ̀lé wa. kò jẹ́ ní kó wá wò gbẹ ó pé ká lọ rẹ́gísítà máa rẹ́gísítà lọ́la. torí pé kí ni ẹni máa mọ́ bọ àbí kó ṣe bí ọ̀bọ ó sì ń gbìmọ̀ òun náà pín dáadáa. Òní ni ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026. Koiki Media bring the world closer to your doorstep. Alábàájí. Àkọ́bí ọmọ wọn débẹ̀. Ọjà kúrẹ́ pín sẹ́ bóyá Koiki Media bring the world closer to your doorstep. Àṣẹ Èdùmàrè. Bí wọ́n bá ṣe ń lọ, wọ́n bá ti àpúrúfẹ̀, bàbá á máa ṣàlàyé, bá ṣe fẹ́ pín, káde sí dáadáa. Káwọn ọdún ìsọ̀kẹ́, àbámọ̀ ká tẹ̀lé bí fáwọn ọmọ yẹn tipẹ́tipẹ́ gan, àlàáfíà wa ti wà tipẹ́, lọ́wọ́ ní jẹ́ ká ṣiṣẹ́ o. Ṣé mo dúpẹ́ gan. Koiki Media bring to your doorstep. Bó ṣe ń lọ nílé bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí à ń yẹ. Dàgbọ́n lè yà fọ́tò. Samson. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching.
Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Kí ló wí? Drive TV, driving you around the world.